behind the scene film yẹn. Yeah. Tí ẹ wà lórí set pẹ̀lú àǹtí Péjú Ògúnmọ́lá. So ó dà pé character yẹn ẹ ní láti yìnbọn mọ́ character tàwọn lórí set yẹn. Bóyá director yẹn ti wá ní kẹ́ má yìnbọn yẹn tí àwa rí pé ìbọn yẹn ṣáà jáde ìbọn yẹn down inú bí àǹtí Péjú Ògúnmọ́lá bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́yìn fà wọ́n bá director yẹn fà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni back end story orí set yẹn? Wọ́n tiẹ̀ bá mi fà wọ́n bá mi fà. Ṣé rí nígbà tí director yẹn tó explain fún mi character mi yìnbọn lu character wọn. Nínú script yẹn. Nínú script yẹn. Bóyá tí wàá lọ bá wọn sọ because àǹtí Péjú ò láìkì kan máa yìnbọn mọ́. Okay. Mo dẹ́n bí pé PG ò láìkì kan yẹn ní àwọn ti bá wọn sọ. Director yẹn lòun ti bá wọn sọ. Ọdẹ pé wá sórí set bí mo ṣe yìnbọn ni mo wá rí pé wọ́n bínú bọ́ ìbínú tó mi ò sọ kan. So ìyá mi ni tó bá bínú even kò tó bá fọ́ mi létí kò sí nǹkan tó fẹ́ ṣe náà. So kò sí nǹkan tó fẹ́ ṣe. Director yẹn ni ò sọ fún wọn tó sọ fún mi pé òun sọ fún wọn tó jẹ́ kán bínú nìyẹn. Torí pé mo tóbi lọ́wọ́ gan ni o kápẹ́ lómi ni. Nǹkan tó ṣẹlẹ̀ kọ́ ló máa ṣẹlẹ̀ o. Ìyá wa ni Péjú Ògúnmọ́lá kò sí nǹkan tó máa ṣe fún ata fẹ́ kò sí nǹkan tó máa ṣe. Àbínú ṣẹ̀ṣẹ̀rí ètò tá a wà yìí unscripted ni a máa ń boléwé ni àkín torí ọ̀rọ̀ tá a bá sọ lórí ètò a máa fi ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ọ̀ kó jẹ́ pé irú ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí kó lè mọ irú intention yín torí ẹlòmíì àṣẹyàn kò ní mọ̀ pé òun ṣe nìyẹn ṣètìgẹ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ẹ dárúkọ ẹ ní. Adéwálé Alébíoṣù tó máa ṣe àwòlọ́jọ́. Máa láàgùn máa jáàgùn máa ságùn. Èèyàn pàtàkì ló jẹ́ sí mi jẹ́ mi to the core ni sónú iṣẹ́ wọn fún wa aṣáfẹ́ jà mo dẹ̀ ti yìnbọn yẹn ò dún mo kàn sọ́lẹ̀ ni létà tá wọnú ohun lẹ́mí ara yìnbọn yẹn ibo tí ṣe mú bọn yẹn nìyẹn tí máa yìn báyìí ìbọn yẹn kàn dún ni kò yẹ ba lẹ́sẹ̀ nìyẹn ó pọ̀ lọ́dún tá a sọ yìí gan o. Ó ba Alébíoṣù lẹ́sẹ̀. ó pọ̀ gan ó dùn mí gan so tí kì bá ipò náà lo understanding gba Dìgbòlùjà ń ṣíyàn báyìí ẹlòmíì lè máa rò pé àbó mọ̀mọ́ yín mọ́ ni àbí mo lo nǹkan ni bọ́ àjọ wà ń bẹ̀ ni ó náà rí pé ìbọn yẹn ò dùn gbà tá a ṣe létà tí mo mú tí mo yìn àdẹ̀jọ settle síbẹ̀ so but ó bá gan àdẹ̀mọ̀ adúpẹ́ fọlọ́ pé ó bá a ṣe mọ́ àwọn kan lọ ń sọ́gbà Dìgbòlùjà ó burú gan ó ń ṣe ó kò sí nǹkan tó bá mú actor ẹgbẹ́ bí kó pactor ni o pé ṣe é mọ̀ bí mo ṣe máa ń ṣe yẹn àwọn èèyàn wọ́n ti fẹ́ sọ di bí gidi mọ́ mi lọ́wọ́ bọ̀dé mímọ̀ pé yẹn kò sí nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run náà ló wà bẹ́ẹ̀ but òun náà understand mi ó tiẹ̀ ṣe dáadáa gan ó ṣe dáadáa kò gbọ́n táwọn èèyàn sọ kò gbọ́ rárá so kò dẹ̀ dáníwárú. Torí àwọn míì máa ní torí pé ẹ bá jọ ń ṣe the same line of character bóyá torí ẹ̀ lè ṣe fẹ́. Irọ́ àwọn tó yẹ òye ni ṣábìjà pa alápẹ̀ni àbí alápẹ̀ni pa adágúnró àbí arákọ̀ngbó so láì tipẹ́tipẹ́ láti bá pé actor méjì lè pàdé jà nínú fíìmù gbogbo tá a dẹ̀ yìnyín àṣẹṣe máa ń yìnbọn yẹn lóra wa náà ṣùgbọ́n tí nǹkan bá wáyé ká gbà pé ó wáyé wọ́n ti yìn sí mi rí èmi náà ti yìn síyàn rí so kò lè dání wárú but gbogbo ìgbà ló máa ń dùn mí wípé ó fìbọn ṣèyàn léṣe tábà ní kò ní because ó pọ̀ lọ́dún yẹn gan wà á dúpẹ́ fọlọ́. Ṣé ẹ kọ́ ti sẹ́ẹ̀tì yẹn ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ṣé producer yẹn wọ́n kọ́ ti. ó náà ń act àjọ ń act ó wá ń lọlẹ̀ mo wá ń wọlé pé because kò sí pé ẹ̀jẹ̀ fẹ́ káná fẹ́ lo blood effect ẹ̀jẹ̀ kan kí leléyìí but a cut nìyẹn báwọn ọdẹ ẹnu abúlé yẹn ṣe lọ ń gbé kan tán lè fi poró wá kí níyẹn ò gbà. So I lọ hospital I settle everything so àdẹ̀rí pé kí ni tíátà ni. Ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa unscripted with Jeff Owólẹ́wà lórí ètò lẹ́nìí àrà ọ̀tọ̀ ni mo gbà yọ sí yín torí pé kí ni àlejò wa lórí ètò lẹ́nìí one of the most culturally intelligent actors in our industry ó ní mo gbé wá sí orí ètò lẹ́nìí join me as I welcome Dìgbòlùjà ẹ káàbọ̀ sí orí ètò. ẹ káàsán. Wow, inú mi dùn láti rí yín ní orí ètò. Thank you so much for your support. Alhamdulillah. All the time. Mr. Dìgbòlùjà, kí ni orúkọ yín gangan? Ibo láti bí yín ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Orúkọ mi gangan ni Taofik
Adéwálé tí àwọn èèyàn mọ̀ sí Dìgbòlùjà. Ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni mí. Ọmọ inú Ìbàdàn ni mí. A bí mi ní Oríta Mẹ́rin ní agboolé kan tó ń pè ní Ilé Òǹgbà lóríta Mẹ́rin ní Ìbàdàn lọ́nà Ayẹyẹ. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi náà ní Islamic Mission School 1 Odòye ní Ìbàdàn. Mo dẹ̀ lọ sí African Church Grammar School ní Àpáta. Ibẹ̀ láti jáde school start wa tá a fi fàdàgbẹ́ ti sí ibì kan due to financial handicap àwọn ẹbí you understand. Ọmọ òun dàgbà ju òbí ẹ̀ lọ táwọn òbí ẹ̀ bá fẹ́ kó ṣe ló máa ṣe. So a dẹ̀ ti bẹ̀rẹ̀ ṣe eré orí ìtàgé náà ilẹ̀ ta sí i. Mo fẹ́ sọ pé mo bára mi ń bẹ̀ ni. Torí pé ẹ̀gbọ́n mi gangan ló ń ṣe. Orúkọ ẹ̀gbọ́n mi yẹn ni Lánre Ọdíàjò. Ọ̀dọ̀ wọn gangan ni mo kọ́kọ́ wà títí létà èmi náà dá tèmi náà lẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ìmọ̀ kò dúró sójú kan ẹ máa wá ìmọ̀ káàkiri ni. Òun ló jẹ́ kí n tata tòpò tí mo fi dọ́dọ̀ Taofik Salami Mandusi. So àwọn ni ọ̀gá mi. So bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò mi yẹn dèní. Ní táìmù kan ẹ ṣe fíìmù kan wọ́n pè ní Obìrì. You get it. Fíìmù yẹn nígbà tẹ́ ṣe fíìmù yẹn ẹ tí ì di ìlú mọ̀ọ́ká báyìí nígbà yẹn. Bẹ́ẹ̀ ni torí pé ṣé ẹ mọ̀ wípé njọ́ tá a bá gùn kọ́lá kọrùn. So a ti ṣàwọn kan kó tó di parí opportunity láti ṣe Obìrì yẹn. Ẹ fún wa ní back end story Obìrì yẹn torí nínú fíìmù yẹn a rí i pé nínú fíìmù yẹn kárátà yín ó ń fi ọ̀lẹ ọmọ. Nínú story yẹn kan tá a kàn treat ni pé ìyàtọ̀ kan wà láàrin ayé tẹ́nìkan wá ní òun ayé lòun àti ẹni tó jẹ́ aráyé rọrùn. Ẹ ṣe ayé tí ẹ bá ní ayé lòun o nǹkan tó wà nínú ayé ló máa rí. Ó wà ń kọ̀rọ̀ ni o ó wà ní gbangba inú a máa rí but aráyé rọrùn a máa rọrùn a máa ráyé bó ṣe operate láyé a máa operate lọ́rùn. So ó ń la lò pẹ̀lú ọba Adégoróyè tó ní issue pẹ̀lú àwọn àgbà. So èmi mo dẹ̀ take role ọba Adégoróyè yẹn. So tó wà all about it. Ní àwọn táìmù kan ìkan lára àwọn gbajúgbajà wa òṣèré wa ní Abẹ́òkúta Mr. Ìdòwú Adénẹ́kàn wọ́n ṣe fíìmù kan táìmù kan fíìmù yẹn dẹ̀ làmìlaka gan. So nínú fíìmù yẹn a wá rí i pé kò kí n ṣe pé bóyá orúkọ yín ti gbòòrò bẹ́ẹ̀ yẹn nígbà yẹn. Náà nígbà tí wọ́n cast yín fún major role nínú fíìmù Ọ̀kànràn yẹn normally tó máa fẹ́ ṣe irú fíìmù bẹ́ẹ̀ yẹn irú àwọn producers bẹ́ẹ̀ yẹn tówó wà tí gbogbo ẹ̀ wà wọ́n lè cast irú àwọn Bàbá Lálùdé Àpínní Òòṣà fúnro big character bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tó ń fi wá cast yín sínú fíìmù yẹn sínú character yẹn tẹ́ fi wá fèsì Ọdúnládé nígbà yẹn tó yẹ pé ẹ̀ tí ì di Dìgbòlùjà tí ó di Dìgbòlùjà tá ti ń fa ajá báyìí kí ni experience yín lórí set yẹn àwọn challenges wo lẹ ní. Ẹ ṣe bọ̀ mi ò rí challenges kankan because tí èèyàn bá mọ̀ ṣe tó bá pèsè bí idán ló máa rí ìyẹn kọ́ ni òkìtì tó bọ́ kọ́kọ́ ta ṣùgbọ́n kàn jẹ́ pé yẹn làwọn èèyàn mọ̀ ni. Nígbà yẹn tán pè mí Bọ̀dá Ìdòwú Adénẹ́kàn ẹ̀gbọ́n ló jẹ́ sí mi ọ̀nà invite mi sí fíìmù yẹn àjọ ń ṣiṣẹ́ fún marketer kan gbà yẹn ni ọ̀nà invite mi sí Ọdúnládé Adékọ́lá ló direct ẹ̀. So story yẹn ní ṣe pẹ̀lú pé mo help ọdún ti help mi rí èmi náà wá help ẹ̀ nígbà tó ń jalè létà ó ń gbélé mi wá bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú ìyàwó mi. So tó wà ní story yẹn ni kò sí challenges kan kọjá wípé àlọ́ act ọlọ́dẹ ní káàdì ṣe. Nínú industry wa tó máa ń sọ̀rọ̀ babaláwo character Yeah. you are one of the most spontaneous one of the most creative minds nínú character yín yẹn nínú niche yín yẹn. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ a ti rí àwọn Bàbá Lálùdé gbogbo akitiyan wọn gbogbo àwọn ìtútàn pa then Bàbá Alápínní Òòṣà náà àwọn náà in fact but ìgbà tẹ́yìn dé ẹ hàdí àwọn kọ̀ọ̀kan mọ́ delivery yín lórí set ẹ hàdí àwọn kọ̀ọ̀kan mọ́ style babaláwo yín tó yẹ pé ẹ kí n fi kan pé méjì dẹ̀ kí ẹ máa fún wa jẹ ní straight àwọn dialogue yìí máa ń sharp ibo lẹ ti máa ń rí àwọn inspiration yẹn ṣé babaláwo ló bí yín ni àbí ẹ lọ kọ́ bì kan àbí ẹ tẹ join ògbó ni àbí kí ni secret lẹ́yìn power yẹn. Àwọn ọ̀gá wa tí ẹ dárúkọ yẹn ọ̀gá wa Alápínní ọ̀gá wa Lálùdé àwọn Àjànàkú àwọn tó jọ̀gàjọ̀gà yẹn
kọ́lọ́mbà ṣàlékún ìkẹ́ fún wọn kán máa wà pa àmín oore wọn kó má bàjẹ́. àmín ìgbà táwa ti ń wò wọ́n láti wò pé àwọn àbáyé dẹ̀ dá o àbáyé dẹ̀ dá o àbáyé dẹ̀ dá o àwọn náà lè fẹ́ máa ṣe báyìí fẹ́ máa ṣe báyìí o ṣùgbọ́n ṣé ẹ mọ̀ kíní yẹn wọlé sí mi lára ni ẹ̀bùn ni ìgbàgbọ́ mi dẹ̀ tún lórí pé irú Ọlọ́run nìkan la lè rí ẹ lè rìn kọ́ ìpàdé irú Ọlọ́run irú èèyàn pọ̀ àwọn tó lè ṣe ju tèmi náà lọ bó pẹ́ tí wọ́n máa wà àbí kán ti wà ẹ ti understand ó túmọ̀ sí pé bá a ṣe máa wà nìyẹn bàbá mi àti ìyá mi wọ́n ń ṣe babaláwo alájì ni bàbá mi alájà ni ìyá mi kọ́lọ́mbà ní foríjì wọn kó bá mi gbà bọ́ wọn. àmín. so mi ò dẹ̀ ní babaláwo ní family but torí pé láti ilẹ̀ nǹkan tí mi like ni ẹ pé mo máa ń like máa ṣe bí róòlù àwọn jagunjagun bírò àwọn Kúrúnmí tá bá gbọ́ story Kúrúnmí tá gbọ́ story Ògúnmọ́lá tá gbọ́ story Olúyọ̀lé àwọn bẹ́bẹ̀ ṣùgbọ́n èmi lè máa ṣe báyìí kí ni ẹ̀rẹ́ máa ná mi wá lágan máa ṣe Ọlọ́run dẹ̀ gbà fún mi. àwọn dáálọ́gì yẹn ṣé ẹ máa ń kọ́lẹ̀ ni àbí torí bọ́n máa ṣe ń gbélé báyìí lẹ́ máa ń dá padà ó ní mo ṣe ń sọ pé ẹ wà spontaneous gan ẹ kí kò ń balẹ̀ kẹ́ tó dá padà energy yẹn máa ń wà ń bẹ̀ gan. ẹ̀bùn Ọlọ́run ni o ẹ̀bùn Ọlọ́run kan bùn mi ni àkọ́kọ́ mo jọ́ ọmọ Ìbàdàn ẹ̀gbọ́n tó ní Ìbàdàn mèsì ọ̀gọ̀ Ìbàdàn mèsì wọn ò gọ̀ ibi tí ò bá yẹ ká sọ̀rọ̀ wọn lè kàn lè máa sọ̀rọ̀ kò tó yẹ ká sọ̀rọ̀ wọn á sọ̀rọ̀ Ìbàdàn mèsì wọn ò gọ̀ ibi tí Ìbàdàn mèsì ọ̀gọ̀ ti jáde nìyẹn mú mi kó tó sọ tó bá ti sọ màá ti mọ tí màá fún ẹ lésì. ok ṣé tẹ bá ṣe ẹ mọ̀ pé at times tíyàn bá ṣe àwọn roles kan nínú àwọn movies wa táwọn fans bá rí yàn ojú character tẹ ṣe nínú fíìmù yẹn lọ́mọ àfi máa ń wò yàn gbà míì ṣé tẹ bá ṣe àwọn character alágbára jagunjagun yẹn tán ṣé táwọn yẹn bá rí yín tàbá lọ́ máa ṣe ń táwọn kì í wò pé ẹgbẹ́jí ó tún ti dé. wọ́n máa ń wò bẹ́ẹ̀ bọ̀ ìṣesí mi máa ń jẹ́ kán súnmọ́ mi mi ò ní yọ sí wọn sì kí n kó lẹ̀kẹ̀ sọ́rùn mi ò ní yọ sí wọn kí n gbé ọ̀pá ògùn dání sọ àwọn tó ń bá rí àpapọ̀ ẹni sóòkú tí ń ṣe babaláwo sọ àwọn tó jẹ́ babaláwo nù wa wọ́n wà àwọn tó ń ṣe babaláwo. ẹ̀yin ò kí ń ṣe babaláwo. bí mo ṣe ń ṣe làwọn ará ilé náà máa wò wá pé so ẹni yóò kì í ṣe babaláwo real life. mi ò kì í ṣe babaláwo. ẹ ń ṣe babaláwo real life. mi ò ṣe babaláwo real life. àwọn ọ̀fọ̀ yẹn ṣé real ọ̀fọ̀ lẹ máa ń lò ní àbí àṣàmọ̀ èdè Yorùbá. ṣẹ́rí ọ̀fọ̀ yẹn mo lọ kọ́ ni o mo lọ kọ́. níbo. ẹ̀gbọ́n mi kan wà ní agboolé wa ẹ̀gbọ́n mi ní inú àdúgbò ni alàgbà Ismaila Ọládẹjọ Alenimosin àwọn ní eégún bọ̀ èmi ní good handwriting táwọn bá ti gbé kíní ìwé ogun account pé kí n bá wọn dákọ láti ibì kan síbì kan torí good handwriting mi yẹn náà ṣe máa ń pè mí àwọn ètò bá jẹ́ ọ̀fọ̀ bẹ̀ wọ́n á ní mo free láti máa mú so mo dẹ̀ tún ń béèrè káàkiri because tá a bá ti débi tá a ń lọ àní dúró a tún máa béèrè káàkiri àdẹ̀ nídìí kan báyìí a lè má gba oògùn ẹ̀ ọ̀ ṣáà fún wa lọ́fọ̀ ká pé nǹkan kan báyìí bá ṣẹlẹ̀ síyàn kí náà lè pé nǹkan báyìí bá a ṣe gbàjọ tó dojú tí pátápátá nìyẹn. ṣe rí i pé orí ètò yìí lẹ́tí kọ́kọ́ gbọ́ ṣọ́ọ̀ṣì ibi tí wọ́n ti máa ń mú àwọn kinní yẹn wá nǹkan tí mo fẹ́ gbọ́ torí èmi náà máa ń wonder èmi as a fan máa ń wonder pé ẹ má wá spontaneous àwọn ọ̀fọ̀ yẹn kó tó délẹ̀ ẹ ti jù ó dẹ̀ máa ń blend mọ́ situation torí. ó gbúdọ̀ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé nǹkan tí èèyàn ti ṣe for long sọ̀kò sí kéèyàn tó sọ̀rọ̀ tí mi gbọ́ rí ó máa rí bákan Yorùbá ni mí èmi bàbá mi ọmọ Ìbàdàn ìyá mi Abẹ́òkúta àṣọ kò sí ibò nù tó dìdì gbòlójà náà. ẹ jẹ́ ká tẹ́kì interview lọ sí next level ó ní fídíò kan tó go viral time kan tí a rí yín lórí set yẹn a rí behind the scene film yẹn tí ẹ wà lórí set pẹ̀lú àǹtí Péjú Ògúnmọ́lá so ó dà pé character yẹn ẹ ní láti yìnbọn mọ́ character tàwọn lórí set yẹn bóyá director yẹn ti wá ní kẹ́ má yìnbọn yẹn tí àwa rí pé ìbọn yẹn ṣàjáde ìbọn yẹn down inú bí àǹtí Péjú Ògúnmọ́lá bẹ́ẹ̀ wọn ò fẹ́ bẹ́yìn fà wọ́n bá director yẹn fà kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni back end story orí set yẹn. wọ́n tiẹ̀ bá mi fà ṣe rí nígbà tí director yẹn tó explain fún mi character mi yìnbọn lu character wọn. nínú script yẹn.
bóyá ó ti wá lọ bá wọn sọ because àǹtí Péjú ò láìkì kan máa yìnbọn mọ́. ok mo dẹ́n bí pé PG ò láìkì kan yẹn ní àwọn ti bá wọn sọ director yẹn lóun ti bá wọn sọ wọ́n dẹ̀ pé wá sórí set bí mo ṣe yìnbọn ni mo wá rí i pé wọ́n bínú bọ́ ìbínú tó mi ò sọ kan so ìyá mi ni tó bá bínú even kò tó bá fọ́ mi létí kò sí nǹkan tó fẹ́ ṣe náà so kò sí nǹkan tó fẹ́ ṣe director yẹn ni ò sọ fún wọn tó sọ fún mi pé òun sọ fún wọn tó jẹ́ kán bínú nìyẹn torí pé mo tóbi lọ́wọ́ gan ni o kápẹ́ lómi ni. nǹkan tó ṣẹlẹ̀ kọ́ ló máa ṣẹlẹ̀ o. ìyá wa ni Péjú Ògúnmọ́lá kò sí nǹkan tó máa ṣe fún atáfẹ́ kò sí nǹkan tó máa ṣe ìjẹ́ nìyẹn. báwo lẹ ṣe wá yanjú ẹ ṣé ẹ padà ya sí ìyẹn bẹ́ẹ̀ ni àbí ẹ ya sí ìyẹn mọ́. a ṣe àṣìṣe yẹn PJ náà ń bínú dé level yẹn ó ti sọ fún mi tẹ́lẹ̀ tẹ́ bá lọ gbọ́ ẹ sọ fún mi tẹ́lẹ̀ ẹ ṣe director sọ fún wọn ó dẹni kó lọ sọ fún wọn so a dẹ̀ parí ẹ̀ síbẹ̀ a dẹ̀ ṣe àtúnṣe. ẹ tún ṣe gbàtà. àtúnṣe. ok good. ìbọn ẹ̀ mọ̀. ẹ fún mi ní the most challenging experience yín especially tẹ́ bá ń yaṣẹ́ ní culture lábúlé tẹ́ lọ yà àwọn culture yẹn ṣe mọ̀ pé máa ń rí kwaya kí wọ́n yìnbọn kọ́ máa ń yìnbọn àwọn kan máa ń sọ pé tí wọ́n bá lọ ya culture èmi personally as an actor tí wọ́n bá lọ sórí àwọn set yẹn tí wọ́n bá ti ń yìnbọn mọ́ra ìbí náà máa ń tàdí mẹ́yìn pé ẹni tí ó bá jẹ nǹkan sí kùn kó bá lọ ń ṣe gọ̀lọ́ kó bá lọ yìnbọn tí àwọn buhari máa sọ pé àwọn kan máa ń wà lẹ́yìn set tó yẹ pé àwọn ayé gangan tó bá kàn ṣẹ́jú sí props ìbọn yẹn ìwọ́n máa rò bí kinní kan ló wà níbẹ̀ gba àbá tó bá lọ dún tó bá lọ wọ ara a dẹ̀ ti gbọ́ pé àwọn kan ti yìnbọn mọ́ra àwọn tó yẹ pé ó wọlé. bẹ́ẹ̀ni. àwọn experience yín lórí àwọn set yẹn ṣe. èmi náà ti rí rẹpẹtẹ o mo rí rẹpẹtẹ mo rántí èèyàn kan ti yìnbọn tó bà mí lẹ́sẹ̀ báyìí bọ̀ kò ó bà mí mọ̀ pé kan bà mí bọ̀ Ọlọ́run jẹ́ kó ràn mí. àbẹ ní ògùn. no Ọlọ́run jẹ́ kó ràn mí. ó bà mí tí mo filẹ̀ gbáà. nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀. ó jó aṣọ yẹn but ó kàn rà mí lẹ́sẹ̀ Ọlọ́run jẹ́ kó ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tara lé nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan gangan ó ní ibẹ̀ ládé yìí wọ́n sọ wọ́n sì pé ẹnìyẹn yìnbọn máa lórí set but ó bá àwọn ọbẹ̀ kó wá wọlé. Ọlọ́run jẹ́. Ọlọ́run ò jẹ́. ó bá mi bọ ẹnìkan wà tí mi yìnbọn fún ó dùn mí lọ́dún yẹn because mi ò kì í fẹ́ kíyàn lápá látọ̀dọ̀ mi fíìmù tàbí fi káyàn lẹ́kọ̀ọ́ èwo làbẹ̀rẹ̀ máa mú kọ́kọ́ alọ́ṣẹ́ ní Òṣogbo so orúkọ ẹni ẹ̀ máa bọ ẹni yẹn láṣìírí àforúkọ bò láṣìírí ọ̀rẹ́ mi ní tí wọ́n mọ̀ tó lórúkọ dáadáa ni. ẹ má bínú ṣẹ́ẹ́tìrí ètò tá a wà yìí unscripted ni a máa ń boléwé ni àkín torí ọ̀rọ̀ tá a bá sọ lórí ètò a máa fi ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ọ̀ kó jẹ́ pé irú ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí kó lè mọ irú intention yín torí ẹlòmíì àṣẹyàn kò ní mọ̀ pé òun ṣe nìyẹn ṣètìgẹ́ ẹ̀dọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ẹ dárúkọ yín. Adéwálé Alébíoṣù tó máa ṣe àwòlọ́jọ́. máa láàgùn máa jáàgùn máa ságùn. èèyàn pàtàkì ló jẹ́ sí mi ẹ̀jẹ̀ mi to the core ni so inú iṣẹ́ wọn fún wa àṣàfẹ́ jà bó dẹ̀ ti yìnbọn yẹn ò dún mo kàn sọ́lẹ̀ ni létà tá à ń wọnú ohun lẹ́mí ara yìnbọn yẹn ibo tí ṣe mú bọ́n yẹn nìyẹn tí máa yìn báyìí ìbọn yẹn kàn dún ni kò yẹ ba lẹ́sẹ̀ nìyẹn ó pọ̀ lọ́dún náà sọ yìí gan o. ó ba Alébíoṣù lẹ́sẹ̀. ó pọ̀ gan ó dùn mí gan so tí kì báyìí kó náà lo understanding gba dìgbòlùjà ń ṣèyàn báyìí ẹlòmíì lè máa rò pé àbó mọ̀mọ́ yín mọ́ ni àbí mo lo nǹkan ni bọ́ àjọ wà ń bẹ̀ ni ó náà rí pé ìbọn yẹn ò dùn gbà tá a ṣe létà tí mo mú tí mo yìn àdẹ̀jọ settle ẹ̀ síbẹ̀ so but ó bá gan àdẹ̀mọ̀ adúpẹ́ fọlọ́ pé ó bá a ṣe mọ́ àwọn kan lọ ń sọ́gbà dìgbòlùjà ó burú gan ó ń ṣe ó kò sí nǹkan tó bá mú actor ẹgbẹ́ bí kó pa actor ni o pé ṣe é mọ̀ bí mo ṣe máa ń ṣe yẹn àwọn èèyàn wọ́n ti fẹ́ sọ di bí gidi mọ́ mi lọ́wọ́ bọ̀ tí mo kì í yẹn kò sí nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run náà ló wà bẹ́ẹ̀ but òun náà understand mi ó tiẹ̀ ṣe dáadáa gan ó ṣe dáadáa kò gbọ́n táwọn èèyàn ń sọ kò gbọ́ rárá so kò dẹ̀ dáníwárú. torí àwọn míì máa ní torí pé ẹ bá jọ ń ṣe the same line of character bóyá torí ẹ̀ lè ṣe fẹ́. irọ́ àwọn tó yẹ òye ni ṣábìjà pa alápẹ̀ni àbí alápẹ̀ni pa adágúnró àbí arákọ̀ngún so láì tipẹ́tipẹ́ láti bá pé actor méjì lè pàdé jà nínú fíìmù gbogbo tá a dẹ̀ yìnyín àṣẹṣẹ máa ń yìnbọn yẹn lura wa náà ṣùgbọ́n tí nǹkan bá wáyé ká gbà pé ó wáyé wọ́n ti yìn sí mi rí èmi náà ti yìn sí yàn rí so kò lè dání wárú but gbogbo ìgbà ló máa ń dùn mí wípé
mo fìbọn ṣèyàn léṣe tábà ní kò ní because ó pọ̀ lọ́dún yẹn gan wàá dúpẹ́ fọlọ́. ṣé ẹ kọ́ọ̀tì sẹ́ẹ̀tì yẹn ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ṣé producer yẹn wọ́n kọ́ọ̀tì. ó náà ń act àjọ ń act ó wá ń lọlẹ̀ mo wá ń wọlé pé because kò sí pé ẹ̀jẹ̀ fẹ́ káná fẹ́ lo blood effect ẹ̀jẹ̀ kan kí leléyìí bọ̀ court nìyẹn báwọn ọdẹ ẹnu abúlé yẹn ṣe lọ ń gbé kan tán lè fi poró wá kíní yẹn ò gbà so àlọ hospital and settle everything so àdàrí pé kíní tíátà ni so àdúgbò ẹtù yẹn ni yóò tutù àbí kó jẹ́ pé ẹtù tí wọ́n lọ kúná wọ́n á dẹ́ pé kan mi wà ń bẹ̀ Ọlọ́run ló mọ̀. ẹ wo ẹ̀yin aráalé mo máa ń sọ sometimes I actually made a video recently mo sọ risk táwọn actors máa ń go through lórí set kò kí n ṣe nǹkan tó máa ń fọ́n ní ìgbà mi torí ẹlòmíì báyìí eré ló ń ṣe o lórí set ni wọ́n act fíìmù ni o àwọn ìpèníjà kan máa ń ṣẹlẹ̀ irú eré tán sọ yìí ṣiṣẹ́ ní bó ṣe lọ wọn ò ní mind láti họ́ ti alẹ́bí oṣù ìbọn jáde ó bá wọn ó di nǹkan tó di yamayama gan so àwọn iṣẹ́ wa yìí ẹ̀yin aráalé ẹ ṣáà máa kí wa pé ẹ kú iṣẹ́ là ń ṣe kò kí n ṣe eré iṣẹ́ gidi. Mr. Adigbolújà iṣẹ́ tí rí nínú industry wa creative minds ló wà ń bẹ̀ torí a máa ń gbé ọpọlọ lẹ̀ báyìí ní ìṣeré challenging experience wo lẹ ní tó jẹ́ pé tẹ bá rántí báyìí ẹ bá gbé àkọ́tẹ́ ní ìṣe fún mi mi lè gbàgbé mọ́ láyé ó dùn mí gan kí ni nǹkan náà. kí n má tàn yín ẹ̀bùn tọ́lọ́run ń bùn mi ni pé téèyàn bá ṣẹ̀ mí ó tilẹ̀ kó dùn mí tó bá ti bẹ̀ mí ẹ̀mí mi á parẹ́ àti pé Ọlọ́run ló ní kó ṣẹ̀ mí mo dẹ̀ wà láyé náà fi ń ṣẹ̀ mí tí mi bá sí bẹ́ẹ̀ wọ́n á lọ ṣẹ̀ lómi so mi máa ń forgive and forget ni mi ò lè sọ pé so mi lè sọ tí mo kàn lè sọ ni pé ní iye àkọ́tà fẹ́ lọ ya fíìmù kan Ìbà Olúyọ̀lé Báṣọ̀run Olúyọ̀lé èmi mo take role Báṣọ̀run Olúyọ̀lé yẹn ibi tá a ti ń múra pé a fẹ́ máa lọ sí Làǹlàtẹ̀ láti lọ ṣe wọ́n kàn pè mí ni pé ọmọ kan mo dẹ̀ bí ń gbà ẹ̀ bọ́n yẹn pè mí pé ọmọ yẹn kú nìyẹn ó sick lánàá bíi Wednesday ó dẹ̀ kú àdúfẹ́ lọ́jọ́ Thursday ó dẹ̀ kú lọ́jọ́ Thursday ọmọ bíi ọmọ ọdún 4 ó dùn mí gan-an àwọn èèyàn dì mí mú because orí wọ́n pè mí ni kò kọ́kọ́ ju fóònù sílẹ̀ àwọn kí ló ṣe ẹ̀dìmú ó receive call ni ó àmọ́ pé ní àbí so nǹkan tí mo fẹ́ rí ní mẹ́rin tó ó bà mí nínú jẹ́ tí mi fẹ́ rí irú ẹ̀ ọlọ́mọ àìkè irú ẹ̀ mọ́. àmín so àwọn nǹkan tí èèyàn rí pọ̀ ọ̀tíkọ́ ló ń ṣàparẹ́ lọ́kàn èèyàn so wọ́n máa ń ṣẹlẹ̀ ní. ìgbà tẹ́gbà kọ́ yẹn báwo lẹ ṣe kúrò location báwo ni. àwọn èèyàn wọ́n kọ́ stop àwa lọ àárọ̀ ọmọ yẹn ṣe bí ijọ́ 5 láṣẹ tí wọ́n á bẹ̀rẹ̀ èmi náà mo dẹ̀ ṣe ró yẹn. bí tí mò ń gbé. èmi náà mo ṣe ró yẹn bí wọ́n rẹ́kìn la fẹ́ lọ ṣe kì í ṣe pé ṣe náà kó kámẹ́rà lọ. so èmi náà mo padà ṣe ró yẹn dó nígbà yẹn tán bá fún mi lines èmi dẹ́gbẹ́ tí wọ́n máa wu lines báyìí tí wọ́n bá kà even kò jẹ́ sheet méjì máa gbé sórí ó di pé túláàsì ni mo ti ń gbàgbé nǹkan àdúpẹ́ fọlọ́ so àṣìṣe yẹn conveniently kò dẹ̀ sí wàhálà. ẹ̀yin aráalé ṣẹ́jú rí nǹkan tí mo ń tà láti sọ a lot of things táwọn èèyàn ò mọ̀ mo ń tà láti yànnà náà ẹ̀ táìmù kan a lọ ṣe fíìmù kan pẹ̀lú ọ̀gá wa Bàbá Latin ó dà pé bàbá gómìnà something like that ní Abẹ́òkúta pàtàkì lọ ṣe fíìmù àwọn ẹ̀ṣẹ̀ dé industry ní àti kejì mi wọ́n ti wá fún wa ní irú àti wá ṣe one scene a sì ní bí i 5-6 wọ́n kàn tún pé wà lẹ́kọ̀ọ́ pé iṣẹ́ kan wà ká má bọ̀ àwọn ò tí mọ̀ pé continuity tí yẹn bá ti wọ character gbọ́dọ̀ parí ẹ̀ àwa kàn japa lọ sẹ́kọ̀ọ́ ní pé kájọ́tà lọ jẹ ìyẹn náà wọ́n wá ń pè wá pé bọ́lẹ̀ wà ní àwa ti wà lẹ́kọ̀ọ́ àwa pa irọ́ tí Bàbá Latin bá wo fídíò yìí ó máa fọ́nì tí wọn àwa parọ́ pé ṣọ́ọ̀pù mọ́mì wa ló jó ní Èkó lásàdé lọ wọ́n jẹ́ kó yé wa pé ṣó mọ̀ pé kí ìyá ẹ kú gan show must go on gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ṣí ẹ̀ pẹ̀lú wá ń sìn so àwọn aráalé máa wọ pé so nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ẹ tún padà ṣe character yẹn náà. no mi mo take part Ìbà Olúyọ̀lé yẹn èmi gangan mo ṣe Báṣọ̀run Olúyọ̀lé yẹn mo ṣe bá a ṣe kò jí ọmọ yẹn máa dúpẹ́ lé ní Ọlọ́run ti ṣe. abala tá a wà yìí là ń pè ní abala famous call àlejò wa máa pe ẹni tó popular bíi tiwọn tó jẹ́ gbajúgbajà ẹni tó dẹ̀ máa gbé kọ́ọ̀lù ni a máa lè bá wọn sọ̀rọ̀ lórí ètò. Hello sir. ẹ káàsán sir. ẹ káàsán.
ẹ̀yin aráalé ṣe ti rí pé bàbá wa Lálùdé àwọn náà wà lórí ìlà ẹ̀ ń gbóhùn wọn àbí. bí ogun akápò òkú ló ń sọ̀rọ̀ ìbolújà rẹ wá tó ń béèrè pé tí mo mọ̀ àbí wọn mọ̀. ọmọ olóríire láàrin wa. alhamdulillah. ẹ ṣeun gan sà pé a pè yín ẹ̀rẹ̀ jẹ́ wa Jeff náà ló ń sọ̀rọ̀ Jeff ọmọ yín. bóò ni wàá ṣoríire ayé yín ó dára. àmín àmín àmín. ẹ bá mi ṣe lálejò dáadáa o ọmọ wa ni o. kò sí wàhálà sà ẹ ṣe gan. ó dà ẹ ṣe sà ẹ ṣe yà ẹ sà. ṣe rí i pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé tó ní kò kéèyàn tó èèyàn kò tó kéèyàn Yorùbá yẹn. káròyìn èèyàn kò tó kàn bá bẹ́ẹ̀. káròyìn èèyàn kò tó wípé kan bá bẹ́ẹ̀ inú mi dùn pé Dìgbòlùjà ti pé Lálùdé dẹ̀ ti bá wa sọ̀rọ̀ ní orí ètò. Yes, now the next question ni fíìmù tó ń jà ràìnràìn lórí íńtánẹ́ẹ̀tì fíìmù Fìlèkì Rónkẹ́ Odùsànyà. ok. fíìmù yẹn kí ni tájú fíìmù yẹn náà tó ń. jẹ ṣé ìròmí yà. fíìmù yẹn mo wo fíìmù yẹn dé pọ́ìntì kan kárátà yín nínú fíìmù yẹn ẹ ń ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn alágbára ló máa ń ṣe kinní yẹn gbàtàn gbé script yẹn fún yín ṣé àtìlélẹ̀ ti wọnú kárátà yẹn ni àbí gbàtẹ́jú reset. ṣe rí èmi bọ́lá ṣe dá mi Ọlọ́run náà ló yẹ tí wọ́n bá ti ń sọ nǹkan tí mo fẹ́ ṣe fún mi even tí mo bá ti kà á máa ti máa gbé sínú pé máa ṣe lé báyìí máa ṣe lé báyìí máa ṣe lé báyìí tábà tí wọ́n á níbi tá a ti fẹ́ ṣe tí director bá sọ pé àyẹ̀rí ẹ ṣe báyìí instantly ní spirit yẹn máa wọnú mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí wọ́n bá ti ní kí n ṣe màmá ṣe bọ́lá ṣe ràn mí lọ́wọ́ ni. now ẹlòmíì á sọ pé actor mi tẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n máa sọ pé because only time kan tí ẹ̀gbọ́n Fúnṣọ́ Adéolú tí wọ́n sọ̀rọ̀ kan wọ́n náà àwọn wọ inú character kan ó take àwọn ní days lẹ́yìn ìgbà táwọn ti parí fíìmù táwọn ti kúrò lórí set yẹn káwọn tó kúrò inú character yẹn ẹ mọ̀ pé fíìmù jura wọn lọ. bẹ́ẹ̀ni. ṣé tẹ́ bá wo àwọn characters kan tán lórí set tẹ́ ti yà tán tẹ́ ti délé o ṣé àwọn character yẹn ṣé gbàwọ́ lẹ máa ń kúrò ní character ṣé tẹ́ bá ti kúrò lórí set yẹn náà lẹ ti kúrò. tí mo bá ti bọ́ sínú mọ́tò mi tí mò ń lọ ó ti tán nìyẹn ó tún dìgbà tí n bá tó wọ ṣọ́ǹbù mi. kẹtù tó gbé another character wọ. ṣé mo ń ṣe yẹn ṣé ìwà lọ ṣe bẹ́ẹ̀ nu lé ni kò lè wọ́ kò lè ṣe bẹ́ẹ̀ nu lé. Now ní industry nsìn a ti rí pé àwọn èèyàn ti ń ṣe sinimá wọ́n ti ń ṣe epic movies ara wọn ni Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú Jagunjagun films like Agẹṣinkólé Àrí Aníkúlápó àtúnṣe Ìyálóde tí Tóyìn Abraham náà ṣe. Now for someone like you tó jẹ́ pé culturally tó bá ń sọ̀rọ̀ Yorùbá you are very very intelligent you are very more like máa lo ọ̀rọ̀ spontaneous yẹn torí tí wọ́n bá wà spontaneous it shows the level of intelligence ẹni yẹn. Okay. Now àwọn films tó ń yà ní epic yẹn máa wá ń béèrè just like àwọn èèyàn náà máa ń béèrè pé irú àwọn ẹ̀yin báyìí tó jẹ́ pé character jagunjagun kẹsì alágbára kí ló dé tí àti máa rí nínú àwọn big screen yẹn torí àwọn ẹ̀yin báyìí ẹ̀ nídìí much naturally ẹ máa fún wa ní nǹkan tí I need nínú epic movies yẹn kí ló fà ṣé politics industry yẹn ni kò tí ì favour yín ni tàbí kí ló ń ṣẹlẹ̀ gangan. wọ́n ṣe politics. Okay. ṣe rí ẹlòmíì ni mo sọ ní òpin point pé lágbájá ẹlòmíì lè rò pé lead role film tó ń kọ yìí òun ṣe máa farata kò ní mọ̀ pé òun ò ní charisma láti fi gbé ó ló máa ń jẹ́ káṣírí tú tó bá ti jáde náà gbà kò yẹ kó jẹ́ pé máa ló máa ṣe ró yìí níbo làwọn lágbájá wà ó yẹ kán pè wọ́n sí kò sí bọ́ ṣe lè blend èmi tí mo jókòó yìí náà to the level of kí wọ́n á ṣe ọmọ Yankee for sure máa ń sọ irọ́ ló ń jẹ́ wípé as an actor you must play all the role irọ́ ni ìyẹn kan já wa dé irọ́ ni so kọ́bádẹ́ ní ẹnìkan is an unbeatable actor ẹlòmíì lè má lè ṣe comedy bẹ́ẹ̀ni comedy àmì náà lè má lè pọ̀fọ̀ ẹlòmíì wà á níbì kan tó gúdù sí tó jẹ́ powerpoint so èyí tó ṣàyàn ni pé n tán kọ màá lọ gbérò yẹn fún èèyàn kan láti ta àbò fẹ́ gba glory mi mo rí i pé bóyá yẹn wà ń bẹ̀ ó dà wọ́n ṣe máa ń jáde ìyẹn ò ní kó má ta ọ̀bọ̀ tí wọ́n máa comment pé where is lágbájá irú róò tí lẹ́ni lọ ṣe wọ́n kàn fi síbẹ̀ ni kó jẹ́ pé òun ló máa ṣe ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìmí ìdẹ̀rẹ́ time ni tí wọn bá ti rántí ẹ kì í ṣe pé wọn ní padà rántí ẹ when it's time
wọ́n lè rántí èèyàn so at least mo bá fẹ́ mi iṣẹ́ recently now tá a lọ yà ní Àjà ṣé kò ṣe jagunjagun jagunjagun 2 wọ́n wá ṣe wọn ní bíi old school stuff yẹn okay ẹ jagun kò ń ṣe à ń jagun à ń pọ̀fọ̀ náà so tó bá kọyàn wá péyàn sí wọ́n tí wàá kọyàn àsìkò títò ni. Okay, let me now use this platform. Let me use this opportunity to address this issue because actually, olóyìnbó máa ń pè kankan ní mediocrity. That is, tíyàn bá ń ṣe nǹkan, ẹ jẹ́ ká máa fi originality sí gbogbo nǹkan tá a bá ń ṣe. As a filmmaker, then wọ́n fẹ́ sọ fún gbogbo àwọn filmmakers. Tá bá ti ń cast àwọn epic Yorùbá movies. Ẹ jẹ́ ó láwọn characters kan tó jẹ́ pé àwọn kan wọ́n mọ̀ ọ́ ní kò kí n ṣe pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ka script wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rí pé tó máa pe action wọ́n máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa try láti máa rántí next dialogue ẹ jẹ́ ká máa pe àwọn tó jẹ́ pé naturally wọn ò ní blink báyìí kán tó fire àwọn yẹn lè mí fíìpù ó yẹ ká máa pè sírò àwọn epic movies wa tá à ń yà torí pé kí ni ṣẹ́jú rí King Wasiu Ayinde sọ kankan ní interview kan wọ́n sọ pé nínú agboolé Fuji we have to put our best foot forward that is tálejọba wa kí wa ń lé oúnjẹ wa tó dáa jù nílé ló yẹ ká gbé sórí tébù even tó bá jẹ́ pé bóyá a ní oúnjẹ tí ò dáa tó yẹn èyí tó dáa jù nílé ló yẹ ká gbé sórí tálejọba lọ ọ̀rọ̀ yes bẹ́ẹ̀ ṣe ṣe lálejò nǹkan tó rí ló máa sọ káàkiri so that goes without saying àwọn films wa tó jẹ́ peak òun làwọn tó jẹ́ òyìnbó àwọn tó jẹ́ other tribe àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sí ní ọ̀dọ̀ wa ló máa rí let us endeavour to use the best of actors tó bá ti ń di pé a ti ń lọ sí àwọn level kan bí àwọn epic movie mo kàn mọ̀ yànnàná ọ̀rọ̀ yẹn lórí ètò you know so wọ́n á lè máa ní lọ́kàn everybody á lè máa ní lọ́kàn pé okay this is my next epic story tí mo fẹ́ kọ yìí tí mo fẹ́ yà yìí Jeff sàn kankan ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ torí we have to ó yẹ ká máa field àwọn best actors wa ni fún àwọn big movies wa bébè ṣe rí nìyẹn torí àwọn movies yẹn ló máa padà wá fún wa ní Oscar award tí time yẹn bá ti tó ẹ máa gbọ́ analysis tí mò ń ṣe o mo fẹ́ kẹ́yìn náà kẹ́ bá ṣe pọ̀ tó ní Nàìjíríà àwa ni industry tí a produce movies tó bá ti jẹ́ pé kàkà ní méjì mẹ́ta ní quantity àwa ni láti sọ nínú fídíò yìí ni wípé we have to put our best foot forward ẹ̀yin náà ẹ máa wò ládùúrú films tá à ń ṣe numbers of films tá à ń ṣe ẹ máa rí pé àti ìgbà Oscar award rí that's the biggest movie award in the world kódà wọn ò tí nominate wa rí nomination kan tí Genevieve ṣe tó tán fún tí Oscar award nominate Lionheart wọ́n padà revoke nomination due to language and all of that so kí ni ká ti wá gbọ́ pé bí Nàìjíríà ṣe jẹ́ bá ṣe jẹ́ the pioneers of filmmaking ní Africa gan kí ló dé tó pé tí nominate wa fún Oscar the reason is not far-fetched is because we have not been fielding our best of actors bẹ́ẹ̀ ni mo máa sọ point blank lórí ètò yìí there are some highly talented actors tí máa field sínú àwọn films tó ń lọ sí international market wa nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn so baba Dìgbòlujà kí ni ẹ rí sọ sí bí industry ṣe wà ní YouTube tẹ́lẹ̀ tá a ti wá lọ sí big screen a dẹ̀ rí pé Fẹ́mi Adébáyọ̀ ló gba AMVCA best actor the last yes, one à ń ṣe akitiyan gan wọ́n dẹ̀ ń rí wa gẹ́gẹ́ bí Yorùbá film industry kí lẹ́yìn rí sọ sí difference nígbà yẹn àti ìsìn. ṣẹ́rí mo kàn lè sọ díẹ̀ nípa ẹ̀ Fẹ́mi ń gbìyànjú then is our ambassador. ó gbìyànjú dáadáa ibi tó dé ẹ̀ náà àṣà àdìbẹ́ tẹ́tẹ́lẹ̀ then so èèyàn òde kì í dà débi kan ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta díẹ̀ díẹ̀ làwọn máa débẹ̀ Ọlọ́run kó má pín pa kọ́lọ́run tún bọ̀ tún dá sí ọlá ẹ̀ kó lè máa ráyè ṣe dáadáa. àmín. ṣé ẹ rí téèyàn kan bá sọ pé politics wà ń bẹ náà ẹni náà rí sọ o but àwọn míì máa ń ṣe fíìmù wọn ní ṣe pé ọmọ inú ilé ló gbọ́dọ̀ ṣiṣẹ́ lé ẹ̀ ẹ fẹ́ pé lágbájá ẹgbẹ́ ó máa gbé glory wa ẹ fẹ́ lágbájá ó máa gbé glory wa ó lè wà bẹ́ẹ̀ so táwọn kan bá ní politics wà ń bẹ àwọn náà ní point ẹlòmíì lè máa sọ pé àkákọ́s mi ní lágbájá ẹjẹ́ àrùn lágbájá náà ò ń ṣe náà ń ṣe ara wa náà ṣé ó ṣe fíìmù kó pè wá ni. tó fà á ni pé mi ò rí róòlù wọn yẹn ń bẹ̀ ni kárátà yẹn ò sí ń bẹ̀ èmi ò ṣe comedy film sí
táwọn comedian mi bá fẹ́ kọ fíìmù pé wọ́n dẹ̀ nídìí ẹnìkan tó lógun tó burú wọ́n ń pè mí sí mo ń bá wọn ṣe so most of àwọn tó ń pè mí sí fíìmù sí mélòó ni mo gbé sí fíìmù wọn Rónkẹ́ Odùsàn àti mo bá ṣe ìròmí yẹn èmi ò tí ì dá pè sí fíìmù rẹ̀ akàn máa ń pàdé ni. ló dẹ̀ pè yín fún adúrò káràkì. no so bó ṣe rí nìyẹn o bó ṣe rí nìyẹn nǹkan tẹ́mi kàn lè sọ ni pé ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́ lásìkò tó tọ́ the best actor tó fìtì role tẹ fẹ́ fún ní kẹ́ máa fún kì í ṣe gbàgbà lágbádá girlfriend mi ó láti ṣe gbangba meeting ni mo ti sọ ń jẹ́ pé kọ́rẹ́ mi kan sọ sìn wípé òun kọ story kan bàbá kan dẹ̀ jẹ́ comedian ládùúgbò kó wá lé mi ni bó ti wulẹ̀ kí n perfect àwọn ọmọ pé ṣe náà dọ́gbọ́n sí Dìgbòlùjà àbí kan sọ pé bọ̀bọ́ kan sí ó ti lọ sí lóyìnbó ti lọ bí 30 years lóyìnbó 20 years ó wà Canada ó wá dé mi ò lè tí mo bá máa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún máa pa òwe tí ọmọ 8 years mi ò lè pa n tó bá fi lè múyàn lo 10 years nílùú òyìnbó òwe máa tán lórí ẹ̀ ni o torí òwe ó nídìí ó pa sí mi kémi náà pa sí ẹ wọ́n ń tójọ́ mẹ́rin náà so ọlọ́jẹ́ káwọn èèyàn wá gbọ́ nǹkan tẹ́ sọ ẹ̀kọ́ dẹ̀ mú lò is the best gbígbọ́ ò dàbí kan mú lò. now ẹ jẹ́ kí n tó buttress point yìí kí n tó wrap up ní táìmù kan wọ́n gba world cup kan ní Nàìjíríà táìmù kan yẹ́nì pé ní táìmù yẹn àwọn Argentina wọ́n field Messi Lionel Messi kan náà ní competition yẹn báyìí tẹ́ bá rántí táìmù yẹn náà ni àwọn Mikel Taiwo àwọn gbogbo àwọn táìmù yẹn làwọn sẹ́ẹ̀tì yẹn jáde in fact ní after tournament yẹn ó dà pé Messi ló gba best player tournament yẹn then àwọn Mikel náà gba àwọn award kan ní tournament yẹn ní yíyẹ yẹn tó ń gbá ní Surulere ní national stadium máa Surulere nígbà yẹn now ẹ wá wo years later ẹ wo level tí Messi wà ṣe ni pé àwọn Argentina wọ́n feel the best nígbà yẹn ni ẹ wá wo Messi láti gbà yẹn títí di ilẹ̀ tó mọ́lẹ̀ nìyí Messi has the highest number of Ballon d'Ors best footballers in the world ó gba bíi ṣe márùn-ún àbí méje ẹ ti mọ nǹkan tí mo tọ́ àlàjì sọ nítorí pé àwọn Argentina wọ́n feel the best player wọn sí tournament yẹn gbà yẹn kò kí n ṣe pé bóyá Messi ní connection kan tàbí politics kan favour ẹ̀ náà ṣe lò wọ́n lò based on the fact pé ọmọ yìí òun ló lè ṣe ó good ẹ wá wo level ẹ wá wo future ẹ wá wo bí gbogbo ẹ ṣe rí àwọn Mikel náà try gbogbo wọn try so it's just saying the same thing wípé industry wa let us field our best actors fún àwọn roles regardless of the politics or the favour or whatever tó lè wà lẹ́yìn ẹ̀. Ọlọ́run á jẹ́ kan lè ṣe òyìn àwọn tó máa ṣe. ìyẹn ni ìdàgbàsíwájú industry wa bó ṣe máa lọ síwájú náà ni à ń sọ. now ọ̀rọ̀ gbìyànjú fún àwọn fans yín fíìmù wo lẹ ti ṣe èwo ló fẹ́ jáde péjì wo nìkan ti lọ wò ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ káfẹ́ rà. èmi gangan báyìí mo tẹ̀ sinmi díẹ̀ because pè mí bíbá yìí wá bá a ṣe lé kò jẹ́ kí n ráyè láti ṣe bọ̀ tí kan wà tí mo ṣẹ̀ parí alájogun ní táìtù iṣẹ́ ó wà ní editing room báyìí a fẹ́ ṣe soundtrack ṣe everything tó bá wọn tó táìmù tí wọ́n máa jáde tá a fẹ́ lòdì àmọ́ ajẹ́kẹ́ everybody mọ̀ alájogun ló wà lè ta ṣe parí. ẹ sọ TikTok yín fún wọn ẹ sọ àwọn social media handle yín fún wọn. I'm not used to that social media. Ṣe pé mi ò sí mẹ́bọ̀ tí mi kàn like kí ọmọ kan máa rí mi káàkiri. Firstly ẹlòmíì máa rò pé ṣé bọ́bọ́ yìí ò understand kan tó sọ ni bọ́n ṣe ń lọ sókè ń bẹ̀ náà ń já wálẹ̀ ń bẹ̀ àfẹn tó bá lè dúró láti monitor àbò léèyàn tó ń bá monitor social media ẹ̀ tó bá handle ẹ̀ bọ̀ èmi ò ní fọ́nà èmi sì ń jagun ni. rí fídíò kan tí ìyàgbọ́n kan tí wọ́n ṣe tí wọ́n sọ pé kárátà àjẹ́ táwọn máa ń ṣe nínú àwọn fíìmù wa ní real life àwọn kan fẹ́ máa invite àwọn sínú ẹgbẹ́ àwọn àgbà ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí yín rí jẹ́ pé àwọn bóyá àwọn kan pé babaláwo ó good wá join wa real life. ẹnìkan kan ò invite mi wọn ò lè invite mi bóyá wọ́n ti máa béèrè tí wọ́n á ní kò lè ráyè ẹ ti understand wọn ò invite mi torí pé ṣé mọ̀ èmi ò àwọn èèyàn sábà rí mi. tẹ́bà títí lórí set. nínú wọn sábà rí mi ò rìn káàkiri ọ̀nà méjì mẹ́ta bá kí n wà lọ́fíìsì àbí kí n wà ń lé kàn ṣeré wá síbi kan so mi ò rìn káàkiri débi pé nìkan sọ pé kí wọ́n wọ ẹgbẹ́ kan mi ò láwọn tó bá ń ṣe kó má ṣe tó bá ti pè wọ́n tán dẹ̀ rotọ̀ mọ́ kí màálù má kú kó má fi ṣẹlẹ̀ fàwọ̀ so wọn pẹ́ nìkan kan sí wọn pè mí sí ẹgbẹ́ kankan rí. wọn tí a pè yín tí ẹ jẹ́ wa ní orí ètò thank you so much I really appreciate ẹ̀yin ará ilé
ẹ ṣáà ti rí bí ó ṣe lọ ẹ ti gbọ́ látẹnu Dìgbòlùjà gangan àwọn fact àwọn information tẹ́ ẹ gbọ́ rí ẹ ti gbọ́ lórí ètò mi báyìí lẹ́nìí ẹ ṣé gan thank you so much. my brother. As I come to the end of the show unscripted with Jeff Owolewa, please as I come your way next time on the same channel, do not forget to subscribe and smash that notification bell so when my next video is coming up you're going to be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. I love you guys. Hala. Please subscribe to my YouTube channel and press the notification button.